ẹ̀yin náà ẹ jọ̀ọ́ gbogbo mùsùlùmí gbogbo ẹ̀yin ọmọ aládé tẹ́ ń ṣe Islam ẹ fi ara balẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. àwọn kọ́ ni wọ́n pe Dr. Ahmed Gumi wá tàbí pe Dr. Ahmed Gumi wá àkójọpọ̀ concerned Yorùbá Muslim scholars ló pe wá èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ náà kódà mi ò ń ṣe ọmọ ẹgbẹ́ kékeré nínú àwọn gbòógì ẹgbẹ́ náà ni mo jẹ́ àwọn lápẹ́ Dr. Ahmed Gumi wá nítorí pé a mọ̀ pé mùsùlùmí ni kì í ṣe kékeré ṣùgbọ́n nǹkan tó ṣe wọ́n ń kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ka tó pè wá òun náà ní nǹkan tí ó dé pé yìí náà wá disturb tó ṣe yín kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ kí lọ́rọ̀ náà a ń pé ó kọ àwọn ajínigbé lọ sínú igbó a ń pé ó ń gba ẹnu wọn sọ̀rọ̀ fún ìjọba ó ti sọ pé báyìí tẹ́ ṣe sọ̀rọ̀ wọn o báyìí ẹ mọ́ pa wọn o ẹ mọ́ bọ́ǹbù wọn o ẹ bá wọn jíròrò bó ṣe yín kàyéfì ló ṣe àwọn náà kàyéfì àwọn wo pé tó Dr. Ahmed Gumi àkọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni onímọ̀ Islam ni ìmọ̀ alámọ̀lẹ́ ọmọ èdè ènìyàn nímọ̀ alẹ́ ayé onímọ̀ ni. Now ẹ jẹ́ kí n sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà straight. Mo máa wọ́ndà tí àwọn mùsùlùmí bá ń bínú pé wọ́n sọ̀rọ̀ sí Islam pé wọ́n sọ̀rọ̀ sí Muslim wọ́n sọ̀rọ̀ sí kinní kan. Ṣé àwọn nǹkan tí ẹ̀yin fún ara yín wò yìí ṣé kò jọ nǹkan tó yẹ kéèyàn sún sẹ́yìn fún tó yẹ kéèyàn sá? Ẹ invite Senate President, ẹ invite local government chairman fún ìtẹ̀síwájú ìlú, but ẹ invite Gumi wá sí Ìbàdàn. Ẹwọ̀n kí mi ṣe program lórí ẹ̀, mi complain lórí ẹ̀ online. Mo kàn dákẹ́ torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti yé wa dáadáa. Ṣé Islam tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀yẹn sìn ṣé kò tó sá fún báyìí? Torí pé the same religion tẹ́ ń sọ tẹ́ dúró sí ọ̀dà ẹ̀ láti máa destroy ilẹ̀ onílẹ̀ ní. So nínú family mi gan àwọn Boko Haram tó wà ńbẹ̀ wọ́n sunkún egbére pé mo ń sọ̀rọ̀ sí Islam. Yes, àwọn Boko Haram náà wà ńbẹ̀. Because if you are a Muslim, I think you are a Boko Haram. If you don't see how the bandits are killing people in Islamic way, definitely you too, you are a bandit, you are a Boko Haram, you are a terrorist. In my family, some of them was crying. Àwọn tí yẹ pé wọn ò tí ì rówó lọ Saudi gan tọ́lọ́run ní kíyàn kan gan máa rí lọ gan ọ́ndà ìjọba ní ìròyìn gbà lọ tí gbogbo wọn ń sunkún egbére Islam ní o Islam ìwé ara wọn kò sílẹ̀ tó ní certificate Saudi Arabia ní wọn o kò sílẹ̀ tí wọ́n tó wà recognize ń bẹ́ o ní Saudi Arabia nílùú lórí Kùránì ìlú tí ń ṣe ìlú bàbá yín ẹ wá fi ìlú bàbá yín síbẹ̀ bàtẹ́ pọ́ máa lè ọmọ lásán ìkejì ajá ní ẹ fi ilé bàbá yín sílẹ̀ tó jẹ́lẹ̀ adúláwọ̀ ẹ wá ń sọ pé Saheed ó ti kúrò nínú Islam o kò sí nǹkan tó kàn pẹ̀lú mọ́yẹ́láṣí o kìíní kan wọ́n ti brainwash yín wọ́n ti touch system yín ọpọlọ yín ti damage torí pé mi ń ṣe ọmọ àlè ni mo padà wá sílé. Ẹ wo nǹkan tí máa yín sọ báyìí ṣé kò deserve kéèyàn sá fún religion yìí báyìí? Kì í ṣe ọ̀rọ̀ Nàìjíríà nìkan náà ti ń gbé ègè sí religion yìí wọ́n gbé ègè sí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní US Germany wọ́n ti cancel pé you can never use liquor tó máa fi ń bojú yẹn wọ́n ti cancel ẹ̀ dànù because wọ́n rí pé religion yìí lè fi ń terrorize Gumi fún ara ẹ̀ wọn ò gbà kó wọ Saudi Arabia ibo ló ti wá rí Islam ti tiẹ̀ tó fi ń terrorize the same country ti wá. Can't ẹgbà pé if Nigeria I don't know maybe Nigeria I don't know the meaning of Nigeria right èdè àwọn Fulani language ní Nigeria èdè wọn ni so Nigeria ìwọ tó lọ́pọlọ tó sọ pé wà nínú Nigeria pé Nigeria ò lè pín Nigeria kíní kan àwọn tó ṣe òṣèlú lánàá wọ́n ti ń fìyà jẹ àrọmọdọ́mọ wọn lénìí ìwọ tó ń ṣe òṣèlú lọ́wọ́ tó sọ pé ò lè kúrò nínú Nigeria pé wọn lè pín bẹ́ẹ̀ dẹ̀ sowápọ̀ ní gbàgbára tẹ́ fi sowápọ̀ yẹn ẹ̀fẹ́ kátúká mọ́ lórí mùdùmùdù tó wà ń bẹ̀ bọ́ ẹ̀wọ́ damages tí Nigeria yẹn cause láti run out a way of this ẹwà okay pẹ̀lú ẹ̀ when they are using the same Islam it was terrorized everywhere. Ìtẹ̀síwájú wo lẹ́mú Gumi wá ṣe nílùú Ìbàdàn kò ń ṣe side ibìkan ní Arab kì í ṣe Qatar kì í ṣe Libya kì í ṣe àwọn others country yẹn o nílùú wa ìlú aládé ilẹ̀ Yorùbá ilẹ̀ adúláwọ̀ tán fi odù Ifá tẹ̀ lẹ́wà ń gbé Kùránì ṣe belebele Kùránì tẹ́ fi ń parọ́ táwọn olóṣèlú yín fi ń parọ́ tán fi Kùránì búra tán ní ṣe dáadáa tán bá débẹ̀ wọ́n fi Bible débẹ̀ wọ́n ní ṣe dáadáa tán bá débẹ̀ ẹ̀yin onílùú ẹ̀dẹ̀ ń fẹ́ dáadáa but ẹ̀yin ò fẹ́ kúrò nínú àìdá ẹ̀dẹ̀ ń fẹ́ kó dáa assignment tó lágbára ní fún yín Ọlọ́run fún yín ní assignment tó ga jẹ ní yín lọ because you want good but you are follow the lies and you want a good benefit ó lè rí torí pé ìwọ fún ara ẹ̀ gbọ́mọ̀ pé ìwọ gan fún ara ẹ̀ kò ń tẹ̀lé irọ́. For example ẹ jẹ́ kí ọmọ kan máa gbọ̀ndí lórí social media ẹ máa ráwọn tó sọ pé àwọn responsible father responsible parent responsible child ẹ máa rí àwọn náà máa jẹ́ viewers ẹni yẹn but ibi tó bá ti ń ṣe nǹkan gidi nǹkan tó wà recognize nǹkan tó good you can never see them. Ẹ̀dẹ̀ ń fẹ́ kí ìlú dáa gbogbo yìnyín náà tẹ́ wà nídìí ìbàjẹ́ yẹn náà lẹ́ ń fẹ́ kí ìlú dáa ìwọ tó ń fi Islam terrorize ìlú ẹ̀ ìwọ náà dẹ̀ sọ pé òun kírun
ta ló kírun yẹn fún? Terrorist, Allah. Àbí? Because Allah is not a Elédùmarè, it's just a one of Arab òrìṣà. Because táwọn sìn tí wọ́n nìyẹn. Ẹ̀yin wá believe pé Allah yẹn lọ́lọ́run, wọ́n wá ń lò terrorize yín, wọ́n wá ń pa yín lọ́mọ, wọ́n ń pa yín láya. Ẹ̀dẹ̀ ń brainwash àwọn tó jẹ́ akíkanjú tó jẹ́ alágbára nínú game. Afas, imam, àwọn ustaz, they surround olóyè Sunday Igboho. Wọ́n surround wọn. Èmi mo mọ nǹkan tí mo sọ. Ẹ lọ wo àwọn music tó lóyè Sunday Igboho gan máa ń play nínú TikTok wọn. They surround this man láti wiki power àwọn náà dẹ̀ ló jẹ wọ́n níyà. The same àwọn ustaz yìí, àwọn afáyì náà ló ń deal pẹ̀lú wọn because they know about what Gumi are doing to him. But aspect yẹn, mo kàn sọ ní public nítorí olóyè bàbá mi, mi rò pé wọ́n observe àwọn tó fẹ́ wọn tán jẹ́ ti wọn gangan. Àwọn tó ń ṣojú ayé sí wọn náà rí as a personal person. Ọlọ́run bá gbọ́, I'm very sorry to say this, but ọ̀rọ̀ tó bá ti jọ ọ̀rọ̀, if you want to win, you will get back to your enemies. You will not allow them. Now, mo sọ̀rọ̀ kan fún Brother Wisdom lọ́jọ́ kan nígbà tá a wà ní ìlú Ọ̀yọ́ ní Aláàfin Palace lórí ọ̀rọ̀ Islam. Torí wọ́n sọ Arabic kan, mo wá mọ̀ túmọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó mi, wọ́n mọ̀ pé mo gbọ́ tó bá fa Arabic sọ èdè, mo gbọ́ àjọ kéwù ni, but mo kàn rí pé nonsense là ń ṣe ló yẹ kí mi kúrò mẹ́. Wọ́n wá sọ̀rọ̀ yẹn wá ní Saheed, ọ̀rọ̀ Yorùbá nation ó yàtọ̀ sí ọ̀rọ̀ Islam, má bá wọn dá sí wọn. Mo ní the same Islam yìí òun náà fi damage ẹ̀mí yìí, òun náà fẹ́ kẹ́ pín. Ṣé ẹ gbọ́ àwọn mo wá sọ̀rọ̀ kan fún wọn, mo rí program wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ibi ìgbà tó pẹ́ ẹ̀gbọ́n mi yẹn ti understand nǹkan tó wà nílẹ̀. Before you people realize that this Islam is just for terrorized country. Now let me tell you, kí ló fà á tí wọ́n fi gba Gumi, the same Gumi tẹ́yìn àfà ń pariwo nílẹ̀ Yorùbá ní Nàìjíríà lọ́wọ́, kí ló fà á táwọn Saudi Arabia tó fi lè dànù tó ń gbà kó wọ̀lú wọn? Mo béèrè question yẹn lọ́wọ́ yín, kí ni ó fà á? Is it not the ibo ní Muslim ti wá ní the same Saudi Arabia, the same Mecca? Wọn wá gbà pé Gumi wá bẹ̀, ẹ̀dẹ̀ ń sọ pé is an intelligent man in your own religion something, torí pé fẹ́ terrorize bí your selfish interest. Ọmọ Yorùbá ó jẹ́ lajú ẹ̀ dáadáa, táwọn ọmọ ẹ̀ tó ń bí tó ń fowó tọ́lé ní má bàa kúkú ìyà dànù, ó jẹ́ lajú ẹ̀ dáadáa. Èmi ò ní sọ̀rọ̀ jù lé lọ, program tí mo ṣe ó worst because mo sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho, káwọn náà dẹ̀ lè ṣàkíyèsí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí. Akíkanjú ni máa wọ́n ti mọ̀ pé akíkanjú ni wọ́n wá lọ fi loyalty, wọ́n lọ fi bring wọn down, wọ́n lọ fi ń ṣe ránkà dédé, but tí wọ́n wá rán àwọn agent àwọn ọmọ wọn láti máa bú olóyè ní public. Mo ní àwọn àfáà lóríṣiríṣi tó yẹ pé wọ́n sọ̀rọ̀ sí olóyè Adéyẹmọ, kódà ọmọ kékeré nínú wọn. Àwọn àgbààgbà tó mọ̀ káwọn lè súnmọ́ olóyè wọn wá lọ ń lóyà, irọ́ náà pa àwọn ọmọ géèmù tó ń play o, but àjà òfúnra àjà jìn bónílé òfúnra káìkàì. Nǹkan tí mo sọ yìí, ìgbà tí àwọn Muslim wà lára àwọn tó wá ṣàdúrà ní mi ìpàfà mi ìpàlàfà mi ìpẹ́ níbọ̀dì, ìgbà tán ṣàdúrà tó ní aka fátí àwọn ṣe fátí àjádúrà ṣẹ́ wọ́n ní fátí àwọn kì í ṣàdúrà, is not a prayer. Ẹ lọ kàtúmọ̀ ẹ bọ́ sí gọ́gùn kẹ lọ kàtúmọ̀ fátí àwọn understand. Kúlé aláwò ṣe nǹkan tán ṣe fókù, ẹ ń parọ́ irọ́ parọ́ fún lásán ni. Ẹ lọ túmọ̀ kúlé aláwò jáde kẹ kọ́mẹ́ntì ìsàbẹ̀ kọ́mẹ́ntì ni tó bá fẹ́ bá mi argue. We are just doing nonsense in religion. Tẹ́ ẹ bá padà sílé kì í ṣe pé tẹ́ ẹ bá padà sílé pátápátá wọ́n máa filẹ̀ bá yín pé ìtàn àìdáa. Mi ní sọ ju eléyìí lọ, ṣé ń gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yẹn pé àwọn làwọn invite Gumi wá sí Ìbàdàn. Ire ó dàbọ̀.